ohun tí Àgbàlá Gabriel ṣe ó kù díẹ̀ káàtó. Arábìnrin tí ẹ ràn lọ́wọ́ yìí ó yẹ ká bá dé ibi pé a tún gba ohun tí a fi ràn lọ́wọ́. Lórí ọ̀rọ̀ kejì, tó bá pẹ́ báyìí ni wọ́n ṣe ń ṣe foundation yẹn, ó kù díẹ̀ káàtó. Ìránṣẹ́ Ọlọ́run alààyè pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa nínú Bíbélì, ó sọ fún wa wípé ká ran àwọn aláìní lọ́wọ́, kò ní ká gbà lọ́wọ́ àwọn aláìní. Ohun tá a bá ti fún aláìní ẹ jẹ́ ká fún tán, kí a mójú kúrò ká fún tán. Tó bá wá jẹ́ pé a fẹ́ máa fi platform yẹn náà, tá a bá ti ń fún aláìní, torí tá a bá ti ń tọ́jú aláàárẹ̀ náà láti ń tọ́jú ara ẹni. Tó bá pa fẹ́ máa fi platform yẹn náà tọ́jú ara ẹni, tá a bá ti ń fún aláìní ní tiẹ̀, kí aláìní náà mọ̀ wípé wẹ́ tí iye títẹ̀ ń bá wọlé sọ́dọ̀ ẹ o, èmi náà gba 4 ìwà gba 6 o, tàbí èmi á gba 5 wọn náà gba 5, tàbí ìwà gba 4 èmi á gba 6, agreement yẹn á ti wà. Àti kéjì ò ní rí gẹ́gẹ́ bíi pé wọ́n scam o. Onímọ̀ sọ pé ohun tí Àgbàlá Gabriel ṣe ó kù díẹ̀ káàtó, ó kù díẹ̀ káàtó. Tí ìmọ̀ràn mi tí nǹkan máa gba Àgbàlá Gabriel rèé, tí Ọlọ́run bá fún wọn ní orí ọ̀fẹ́, kí Àgbàlá Gabriel àwọn owó tó gbà ó dá padà fóbìnrin yẹn. Ó dẹ̀ apologize, ó pọ̀ obìnrin má bínú ohun tó ti ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn mi lórí social media, ẹ má bínú ohun tó ti ṣẹlẹ̀, bá a ti ṣe ń ṣe ní ọ̀dọ̀ wa nìyẹn. Ẹni tí a bá ti ràn lọ́wọ́, ohun tó bá lè ṣe sí ìjọ, ohun tó bá lè ṣe fáwọn ẹlòmíì, bá a ṣe iṣẹ́ àti ìwà wa nìyẹn. Ó dẹ̀ apologize kan mójú kúrò. Ọlọ́run á bùkún àpò ìránṣẹ́ Ọlọ́run alààyè Àgbàlá Gabriel. Ohun tí wọ́n gbogbo àwọn nǹkan tóbìnrin yẹn ṣí pé wọ́n ti gbà, wọ́n dà pé 3.9 million ló náà gbà lọ́wọ́. Náà dẹ̀ wá ṣe ó ní ẹni platform tó jẹ́ wípé àwọn tó tún lè support yín wà ńbẹ̀ fún foundation yẹn, ẹ bá wọn sọ̀rọ̀, wọ́n á send 3.9 million ní ìsọ̀bẹ̀rẹ̀. Ìdí rèé o, bí mo how far it is true. Obìnrin sọ wípé lẹ́bí ṣe gbọ́ wípé àwọn ẹlòmíín ti gbé dìde láti ran obìnrin lọ́wọ́. Àwọn tó wá dìde láti ràn lọ́wọ́ wọn kì í wá ṣe kírísítẹ́nì, àwọn olórìṣà ni. Ètò túmọ̀ sí wípé ọkàn tó yẹ ká jèrè, a ti ń fi ìrìn àjò yẹn àti fẹ́ fi tánù, tí kò yẹ kí ó rí bẹ́ẹ̀ ní gbogbo ọ̀nà, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọkàn tá a bá jèrè, a jèrè ẹ̀ nípasẹ̀ ọ̀nà tí a lè gbà jèrè ọkàn yìí fún Kristi ní ká dúró. Kò tiẹ̀ dùn wọ́n mi wípé nǹkan kan tó jẹ́ kí n jáde nìyẹn, wípé àwọn olórìṣà ló wá padà wá dá owó tí obìnrin nílò 30 million láti lọ fi ṣe operation. Iṣẹ́ tí Jésù lè ràn wá náà nìyẹn, pé ká gba ọkànlá, ká ran ni lọ́wọ́, sọ pé ká gbà lọ́wọ́ aláìní. Wọ́n tí platform wa bá wà rántí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí policy, ẹ jẹ́ kí ó ní ètò tó dáa. Ká má bàa máa ba tipasẹ̀ àwọn àṣìṣe wọ̀nyí tàbùkù sí ara Kristi. Ká má bàa máa tipasẹ̀ àwọn àṣìṣe wọ̀nyí tàbùkù sí ìjọ Ọlọ́run. Ẹ jọ̀ọ́, Ọlọ́run á ran Àgbàlá Gabriel lọ́wọ́. Ó dá owó tó gbà lọ́wọ́ obìnrin kó dá padà fún. Ó dẹ̀ apologize fún Nàìjíríà. Then we move on. Kò sí tí a fẹ́ jèrè nínú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Ìyẹn bí ìkejì, gbogbo àwa tí a wá ń dragi Àgbàlá Gabriel, ẹ kú iṣẹ́ o. Mo mọ̀ pé gbogbo yín ni saint, ẹ lè ṣàṣìṣe. Àgbàlá Gabriel yìí ṣe àṣìṣe ni, bẹ́ẹ̀mi ṣe rí o, bẹ́ẹ̀mi ṣe rí. Ó dẹ̀ lè má jẹ́ àṣìṣe on his own side, but then looking at it, owó ọkùnrin yẹn owó ẹ̀ ni, àfihàn lọ́wọ́ ni. Ṣùgbọ́n ó lè jẹ́ platform yín lè fẹ́ máa ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ kí ẹni tó ní ìrànlọ́wọ́ mọ̀ wípé agreement wa ni pé 50-50 o, 40-60 o, 30-70 o. That should be an agreement láàrin platform yẹn, NGO yẹn àti ara ẹni tó fẹ́ ràn lọ́wọ́. Ṣùgbọ́n gbà tó ti sí formal agreement, obìnrin yẹn máa rí gẹ́gẹ́ bí scam. Now, ọ̀rọ̀ ọmọ arábìnrin kejì tó ṣẹlẹ̀ yìí, ọ̀rọ̀ tí fẹ́ sọ ó korò, ṣùgbọ́n òdodo ni fún ẹni tí ó bá lóye. Ẹni bá lóye nìkan ni ó lè fi òye gbé ohun tí fẹ́ sọ. Foundation yẹn dáa, a good foundation. Àwọn mẹ́rin máa ń ṣe foundation tó jẹ́ wípé ẹni tó bá fẹ́ ràn lọ́wọ́, wọ́n ní percentage tí wọ́n máa fi ṣe nǹkan wọn. Àwọn tó bá, torí Àgbàlá Gabriel ló ní platform tó fi ń kó èrò jọ láti fi ran
àwọn aláìní lọ́wọ́, kí àwọn aláìní tó sì ń tọ̀ Àgbàlá Gabriel lọ kí wọ́n ní lóye wípé àwọn tí Àgbàlá Gabriel máa ní kán ràn lọ́wọ́ kó ràn wọ́n lọ́wọ́, wọn kì í ṣe fámílì wọn o. Àgbàlá Gabriel ló kó wọn jọ, àwọn èèyàn Àgbàlá Gabriel ni, àwọn tó ń tẹ̀lé Àgbàlá Gabriel ni. Tí wọ́n bá wá tọ̀ Àgbàlá Gabriel lọ, ṣe ló dàbí ìgbà tí o wá béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ Àgbàlá Gabriel ni. Ohunkóhun tí wọ́n bá wá kó fún ẹ pé gbà ìwọ ló ní, wẹ́ kó gbà bẹ́ẹ̀. Wọ́n bá wá sọ wípé àwọn fẹ́ múnú ẹ̀, ìyẹn ni mo sọ pé platform yẹn nílò kí wọ́n ṣàtúnṣe. Kí agreement ti máa wà láàárín àwọn tó ní platform àtẹni tí wọ́n fi platform ràn lọ́wọ́. Àwọn tó wà nínú platform Àgbàlá Gabriel òun ló ní wọ́n. Ṣùgbọ́n nǹkan tẹ̀mí ìbá kàn sọ ni pé akíní jẹ́ akíní, afinihàn jẹ́ afinihàn. Èwo ni pẹ̀lú ará Ìjàyè tó ń lọ lójúde Ògúnmọ́lá, gẹ́gẹ́ bí òwe ilẹ̀ Yorùbá. Àwọn tó bá ní òye ọ̀rọ̀ Ọlọ́run, tí òye ọ̀rọ̀ Ọlọ́run yé, lórúkọ Jésù Àgbàlá Gabriel ò ní jábọ̀, ò ní ṣubú, ṣùgbọ́n ṣe ẹ̀tọ́. ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Mọ́rẹ́níkejì tó gborí ẹ̀rọ ayélujára, Prophet Àṣẹ Òní wọ́n jáde o, wọ́n ṣàlàyé ọ̀rọ̀ látàrí rògbòdìyàn tó ń lọ láàrin Mọ́rẹ́níkejì àti Àgbàlá Gabriel. Ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o. Prophet Àṣẹ Òní wọ́n tún tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú fọ́nrán yìí. Sẹ́rẹ́lẹ̀ tẹ́ ti kọ́kọ́ gbọ́ yẹn, díẹ̀ nìyẹn tó wá gbọ́ ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ bí Prophet Àṣẹ Òní bẹ́ẹ̀ ṣe yànnàná ọ̀rọ̀ nípa ti Àgbàlá Gabriel, pàápàá jùlọ lórí ìwà tó wù sí arábìnrin látàrí owó tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti fún Mọ́rẹ́níkejì tó fẹ́ fi sọpírẹ́sàn. Kí ni Prophet Àṣẹ Òní sọ? Ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ kí tó ní wọ́n sọ nípa Mọ́rẹ́níkejì náà, pàápàá jùlọ nípa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà. Gbogbo ẹ̀ náà lẹ́ gbọ́ nínú fọ́nrán yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé, a kí n káàbọ̀ sórí ìkànnì wa, a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà tẹ́ ti wà pẹ̀lú wa lọ́jọ́ tó ti pẹ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè, ẹ tẹ subscribe button yín kẹ́ lè máa jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ má wá gbàgbé àdéhùn àlàmọ́ ṣe pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mọ́ wá sí etí ìgbọ̀nyín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí, tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ lẹ́kùnrẹ́rẹ́ nínú lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Tọ́ ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ kì í sínú fọ́nrán yìí o. Prophet Àṣẹ Òní wọ́n tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí, kódà wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, gbogbo ìgbésẹ̀ tó yẹ kí Àgbàlá Gabriel kó máa gbé látàrí ètò tó gbé kalẹ̀ nínú ìjọ ẹ̀. Ẹ̀yin èèyàn, nípa ọ̀rọ̀ tẹ́ wá gbọ́ nípa ọ̀rọ̀ tẹ́ gbọ́ tí Prophet Àṣẹ Òní sọ, kí ni èròǹgbà yín? Kí ni ẹ̀yin náà fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí látàrí ọ̀rọ̀ tí wọ́n sọ nípa Mọ́rẹ́níkejì àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Mọ́rẹ́níkejì àti Àgbàlá Gabriel? Ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ fọ́nrán yìí, lábẹ́ kọ́mẹ́ǹtì wa. Ẹ wo, ẹ má gbàgbé ẹ̀yin náà tẹ subscribe button yín, ẹ má àdó jẹ́ gbọ̀n yín lákòókò, ẹ má jẹ́ ń dènà pẹ́nu. Ẹ jẹ́ ká tó gbọ́n tí Prophet Àṣẹ Òní tó sọ, pàápàá jùlọ nípa Àgbàlá Gabriel lórí ìwà tó wù. Kódà wọ́n gba Àgbàlá Gabriel nímọ̀ràn kó apologize lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí àṣìṣe tó ṣe lórí ọ̀rọ̀ Mọ́rẹ́níkejì. Kódà bàbá tó ń fi àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọ́n tó fi ti ọ̀rọ̀ tí wọ́n sọ látàrí ìgbésẹ̀ tí Àgbàlá Gabriel gbé. Bàbá ní kò tọ̀nà as a Christian, ẹni tó bá máa ràn lọ́wọ́. Bàbá tó ṣàlàyé àwọn ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ agreement, bó ṣe yẹ kó ṣe agreement lórí àwọn tó bá wá sọ́dọ̀ Àgbàlá Gabriel, ní tó yẹ kó ṣẹlẹ̀ sódà kò ní lè dàbí pé wọ́n gbá wa ni, wọ́n ṣe nǹkan báyìí ni. Ohun tí Prophet Àṣẹ Òní wá tẹnumọ́ jù ni pé kí Àgbàlá Gabriel kó lọ ṣe àtúnṣe, pàápàá jùlọ kó bẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn, kó dẹ̀ gbégbèsẹ̀ lórí bí àtúnṣe á ṣe wáyé. Tọ́ ẹ jẹ́ ká tó gbọ́ fọ́nrán síwájú sí. Ṣùgbọ́n kí Àgbàlá Gabriel kí ó rí eléyìí gẹ́gẹ́ bí àṣìṣe, ohun tèmi máa sọ nìyẹn. Torí Bíbélì sọ máa pé gbogbo àìṣòdodo pátá ẹ̀ṣẹ̀ ni. Ó sọ pé ẹnikẹ́ni tó bá sì bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀, Bíbélì ní kò lè ṣe rere. Ìmọ̀ràn mi fún Àgbàlá Gabriel ni pé kó rí gẹ́gẹ́ bí àṣìṣe, ó dá owó obìnrin padà fún. Àwọn ẹlẹ́nu rézọ̀ tí wọ́n sọra wọn di rézọ̀ yìí, oníkálukú náà ká lọ jókòó ara ẹ̀ jẹ́. Ó dẹ̀ bọ́ sí tó á pè mí ní ohun tí máa ṣe ni mò ń sọ yìí o. Màá sì bọ̀ sí orí platform náà, màá dẹ̀ apologize pé obìnrin má bínú, àwa la ṣàlàyé fún ẹ gẹ́gẹ́ bó ṣe yẹ kí ọ̀rọ̀ yẹn ti lọ. NGO tiwa, tá a bá rè sí 100 fún ẹ, àwa máa gba 40, wà á kó 60. Tá a bá rè sí 100 fún ẹ, a gba 50, wà á mú 50. Agreement yẹn á ti wà kan tó bẹ̀rẹ̀. Tẹ́ni ẹ bá sọ pé mo gbà bẹ́ẹ̀, ẹ dẹ̀ tẹ̀síwájú. Tó bá ní òun gbà bẹ́ẹ̀,
ó ń rìn síwájú kò jù bẹ́ẹ̀ lọ. Ìwọ ló ní platform ẹ̀, ìwọ ló ní àwọn èèyàn tó ń dáwó fún, kì í ṣe pé bóyá àwọn lọ ń gbowó kan níbì kan, ìwọ ló ní wọ́n. Àgbàlá Gabriel ló ní wọ́n. Ohun tó bá dẹ̀ kólẹ̀ fún ọ, ohun tó bá kó fún náà ló máa kólẹ̀ fún ọ. Èyí tá a wá sọ ta fẹ́ máa tẹ ipasẹ̀ bẹ́ẹ̀ bà ara Kristi jẹ́, ẹ jẹ́ ká kíyèsára ká má bàa ṣubú, ká má bàa tipasẹ̀ ìránṣẹ́ Ọlọ́run ṣubú. I think this is what I have to say for now. Kejì tí fẹ́ sọ, àwa tí a wá bọ́ òde tá à ń drag Àgbàlá Gabriel, mo fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín. Ṣẹ́yìn mọ̀ ni? Mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ yín fi ń cash followers. Ṣẹ́yìn mọ̀ ni? Ṣẹ́yìn pé ni? Ṣé ẹ̀yin wà òkè ni? Ṣé ẹ ríra yín gẹ́gẹ́ bí ẹni tó náà lè ṣe àṣìṣe? Ẹ ríra yín gẹ́gẹ́ bí kì í ṣe áńgẹ́lì o. Áńgẹ́lì gan ṣàṣìṣe ní ọ̀run. Àwọn áńgẹ́lì ń ṣe, wọ́n commit error. Lára àwọn áńgẹ́lì tó commit error náà ni Lúsíférì àtàwọn áńgẹ́lì tó tẹ̀lé tí wọ́n dẹ̀ ṣubú láti ọ̀run. Mélòó pé ènìyàn ẹlẹ́ran ara, àwa tá jẹ́ erùpẹ̀, a lè hùwà bí ènìyàn ní ìgbà mìíràn tí a ní hùwà bí Ọlọ́run. A kì í ṣe Ọlọ́run. Ọlọ́run nìkan ni kì í ṣàṣìṣe o. Jésù nìkan ni ò lè ṣàṣìṣe o. Ẹ̀mí mímọ́ ò lè ṣe àṣìṣe o. Ènìyàn lè ṣàṣìṣe, áńgẹ́lì lè ṣàṣìṣe o. Àwa la wá bọ́ sórí social media, kọ́lẹ́ pé ohun tá à ń wá náà ní ìṣubú ẹ̀kọ́ àti ìrújú Ọlọ́run. Nǹkan tá à ń wá náà ni pé ká yí ìránṣẹ́ Ọlọ́run mẹ́rẹ̀. Nǹkan tá à ń wá náà ni pé kí la fẹ́ jèrè nínú ìṣubú ènìyàn kan? Kí la fẹ́ jèrè láti máa pe ìránṣẹ́ Ọlọ́run ní olè? Kí la fẹ́ jèrè láti máa pe ìránṣẹ́? Ìwọ tó ń pèèyàn lólè, yẹra ẹ wò. Ṣé ìwọ gan-an ṣó pé? Ọ̀pọ̀lọpọ̀ yín tó bá wà nínú bàtà, tó bá wà nínú ṣú Àgbàlá Gabriel, wàá ṣe ju tó ṣe yẹn lọ. Èmi inú yín lè gba gbogbo owó yẹn kó máa tí bá ti rí lára yín náà jẹ́ pé platform tó ń gbé kalẹ̀, platform tó gbé kalẹ̀ tó fi ń báyàn gbowó, á gba gbogbo owó yẹn tó kò ní kó fún tọ̀hún. Sáàrí lára yín bẹ́ẹ̀ náà ni. Ẹ wá sọ opportunity yẹn di nǹkan tẹ́ bẹ̀rẹ̀ sí ní máa drag ìránṣẹ́ lọ. Ẹnu ẹlẹ́wà yẹn o. Ẹnu ẹlẹ́wà yẹn. Nǹkan kẹta tí máa sọ, gbogbo àwa tí à ń tọ àwọn NGO lọ, wọ́n bá ti fẹ́ máa bá wa raise owó, ẹ máa béèrè condition tí wọ́n fẹ́ bá yín fi raise owó. Kó má bàa máa mú ariwo awuyewuye báyìí wá. Àwọn tó organize NGO, àwọn ló mọ bí wọ́n ti ṣe ń ṣe nǹkan wọn. Àwọn ló mọ policy tí wọ́n ń lò. Policy tó bá dẹ̀ ń lò lẹ́ máa tẹ̀lé. In as much tó jẹ́ pé àwọn ló ní nǹkan tí ó dàbí ìgbà téèyàn dáko. NGO dàbí ìgbà téèyàn dáko tó gbin ẹ̀gẹ́, tó gbin ó gbin kòkó, ó gbin iṣu, ó gbin oríṣiríṣi sínú oko ẹ̀. Wọ́n sì wọ́n dé bí ń pẹ́, ó dẹ̀ pé àwọn òṣìṣẹ́ inú oko ẹjọ́ ẹni fẹ́ mu sàn, ẹni fẹ́ jọ̀gẹ̀dẹ̀, ẹjẹ́ bá ń kó fún, ohun tó bá kó jáde nínú ẹ̀ tó bá lóun fẹ́ mu inú ẹ̀, kì í ṣẹ̀ṣẹ̀ o, kì í ṣẹ̀ṣẹ̀. Dá owó obìnrin padà, wọ́n apologize, kò move on, ò ní wó o, ṣé ìránṣẹ́ ò ní dà wó, ó ra àánú gbà o. God bless you, it is well with you. Tọ́ ẹ̀yin èèyàn wa, fúnra ìlà tó ní ká tó mú wá sí etí ìgbọ́yín látàrí bí Prophet Àṣeòní bẹ́ẹ̀ ṣe yànnàná ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Mọ́rẹ́níkejì, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Ẹ wo ẹ̀yin èèyàn, ntẹ́yìn náà bá nílé ròǹgbà látàrí ọ̀rọ̀ tí Prophet Àṣeòní sọ, ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ́ǹtì wa. Ẹ̀yin náà máa kọ́mẹ́ǹtì, ẹ jẹ́ ká máa gbọ́. Ṣé n tí Prophet Àṣeòní sọ ṣe n tó bójúmu ni àbí kò bójúmu? Ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín. Ibi tá fi àdàgbà ètò ìsọlẹ̀ sí rè, bó bá tó ṣe ń lọ a tó máa mú wa lọ́lọ́kọ̀ òjọ̀ kan. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé àní síwà wo, àní fòní, àní fìbọ̀ láwa jẹ́. Ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa mọ̀ rí o. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀.